ìyẹn láti olórí burúkú ló fi ṣe ọkọ òórí kankan mú láwo Lizzy ayé ẹ bàjẹ́ òṣèlú burúkú òṣèlẹ́yà òṣẹ̀sìn àgbáyé orí burúkú ti lẹ́gi mọ́ ẹ olòṣì olórí burúkú ọmọ òfò ọmọ òlè ọmọ àdánù awáyé wá pòfò awáyé má ṣe rere olòṣì ọmọ àti wọ àti olórí burúkú ìyá ìyẹn godmother ẹ ìyẹn Bímpé aláṣọ ọkú ìyẹn Bímpé aláṣọ òfò ìyẹn Bímpé aláṣọ rádaràda ìyẹn oníkaba bóńfò ìyẹn tó yẹ wípé wọ kí n pè sí patí kó máa gbóló kó máa ṣe gbogbo ọmọ branch ni àwádé patí àtúnyẹrì ètè gbogbo nǹkan tí wọ́n pè sí la máa dá sí wọ́n máa lọ microphone gbà lọ́wọ́ àwọn oní microphone ni wọ́n máa lọ microphone gbà lọ́wọ́ àwọn oní microphone ni olòṣì olórí burúkú àṣìírí ẹ̀dá àwáyé wá tasán ìyá òfò yàtọ̀ gbogbo ẹ̀kẹ́ báyìí ló fi ṣe bàámú làpálàpá ti jẹ̀yà lẹ́ẹ̀kẹ́ a ní gbogbo yín ayé yín ti bàjẹ́ Lizzy òòrí skin àgbákò kó fún ìyá ẹ̀ Adébímpé kó lọ fi ṣe gbogbo gbidigbidi gbogbo làpálàpá ti jẹ ìgbà tí Adébímpé tó bẹ̀rẹ̀ sí ní ṣe godmother ẹ̀ tó ṣàǹwá ọmọ by force Adébímpé ó fẹ́ popular by force must lùgbàlà gidi I want to belong by force ó ṣàfẹ́ di màmá na kí lẹ́sẹ̀ máa ń pera ẹ̀ náà màmá na olórí burúkú òṣèkọ́ tó máa ń pera ẹ̀ ó wá sọra ẹ̀ di godmother ìbọn tó ti bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ẹ Lizzy làpálàpá kò jẹ́ kí Adébímpé kò jẹ́ kó dílé ayé gbé gbogbo ẹ̀kẹ́ ẹ̀ báyìí ni Ọlọ́run ti ń bá mi ṣe làpálàpá yẹn ó ti fẹ́ débi ojú ẹ̀ làpálàpá ti jẹ gbogbo ojú Bímpé tán Bímpé tó yẹ pé orí burúkú ó ti lẹ́gi mọ́ tó bá rorò báyìí kò rí ròró tó bá rorò báyìí òkè bóńfò ni ìsàlẹ̀ wa lọ sí àwa ṣe gẹ̀rẹ̀yẹ̀ ọjọ́ gbogbo ọjọ́ ò bá bíìtì mu láàmà gbọ́nra láàmà gbọ̀nsẹ̀ láàmà gbọ́n gbogbo ẹ̀ bí èkó ló tọ́ dayọ̀ sí lára Lizzy wọ́n lé ẹ wọ́n ṣí ẹ tìdítìdí kúrò ní Èkó o kó gbogbo ẹrù ẹ ní ọ̀sán gangan o kó gbogbo ẹrù ẹ yóò yá àfírá ó dìbàdàn bó ṣe ń kó gbogbo àwọn jàǹkárí wọ kọ́bọ́ọ̀dù olórí burúkú tó ń kó káàkiri bó ṣe ń kó wọn káàkiri láti Èkó ó kó wọn dé Ìbàdàn nígbà tó dé Ìbàdàn nígbà tí màmí Aláṣàbí sọ fún ẹ wípé o ò lè rí Ìbàdàn gbé Ìbàdàn ò lè gba olè Ìbàdàn ò lè gba ọ̀lẹ Ìbàdàn ò lè gba kò lè gba jàǹdùkú àtàwọn gbéwiri o súnmọ́ pọ́ọ̀sì àtàwọn kọ́bọ́ọ̀dù òṣì tó ń kó káàkiri ó kó wọn rí Àbújá Lizzy ó tún wá dé Àbújá ọ̀hún náà ilé ò gbà ẹ́ ọ̀nà ò gbà ẹ́ gbogbo àwọn ẹgbẹ́ ẹ wọ́n ń já béèlì aṣọ àwa mú sísọ́ọ̀sì àná ẹ̀ sókè ṣọṣọrọ bíi pírẹ̀dì sọ̀víọ̀ ẹ máa rò pé fẹ́ já nǹkan gidi kan ni o tó a máa fi já béèlì báyìí àwọn aṣọ ọ̀fọ̀ àwọn aṣọ ọ̀bànújẹ́ àwọn aṣọ òṣì àwọn aṣọ ayé pé àwọn aṣọ jáwù táyé ò wọ̀ mọ́ táyé ti kọ̀yìn sí Lizzy Anjorin òun ló kó rọra tó fi ṣe aṣọ tó ń tà pọ̀mọ̀ tó àdó ṣọ́ọ̀bù ẹ̀ kò tó 100 yáàdì kò rówó ra nǹkan kan kò rówó ṣayé Lizzy ó wá lọ sí Àbújá ó fi ọmọ lórí burúkú tó bí ìyẹn Florry ikú tó sọ pé ó bí ọmọ tó yẹ wípé ọmọ Rótìmí ni ọmọ tó yẹ wípé kò ń ṣe ìwọ ló bí ọmọ ó já ọmọ ọlọ́mọ gbé láti Amẹ́ríkà ọmọ tó yẹ kó máa mú ọyàn lẹ́nu ìyá ẹ̀ ó já ọyàn gbà lẹ́nu ọmọ ó gbé lọ sí Nàìjíríà ó ò ṣí ẹni pátí fún ọmọ yẹn rí àti ẹ̀gbọ́n pé yàn tẹ̀ máa ń ṣe pátí 1 tó bá tẹ̀ rí pátí 1 year old ṣe pé kò sówó lápò ẹ̀ pọ́ọ̀sì ti fẹ́lẹ́fẹ́lẹ́ ọmọ ti pé 5 mú ẹ ní orí Lizzy Anjorin ọmọ yẹn kò ṣe any birthday party kò ṣe rí ó wá lọ sí Àbújá Lizzy ó wá fi ọmọ kan ṣoṣo tó sọ pé òbí ní ìgbésí ayé ẹ ó wá fi ìyẹn lẹ̀ ó fi tàfàlà sẹ́kọ̀ọ́ ó wá wà ní Àbújá òun ṣorí burúkú á wá gbé fóònù á máa sọ̀rọ̀ orí burúkú mo ń bọ̀ mi ní pẹ́ dé mítìnì náà ni mítìnì àwọn wo ló ń bẹ ṣe mítìnì Lizzy Anjorin àwọn wo ló ń bẹ ṣe mítìnì ṣé mítìnì àwọn òkú ló lọ nàbí mítìnì àwọn olè Lizzy àwọn wo ló ń bẹ ṣe mítìnì àwọn àmàdá sọ̀rọ̀ olórí burúkú ààrẹ á fi fóònù kan pera ẹ̀ àmàdá sọ̀rọ̀ àmúbọ̀ kínní kan àọ̀sùnbìdí ẹ̀ àtúnyà ẹjọ́ ẹ sáré pé òyìnbó mi òyìnbó tó ń pè látijọ́ ẹ̀ òyìnbó tó ń pè látijọ́ yìí kí ló rà lọ́wọ́ òyìnbó nǹkan tó rà lọ́wọ́ òyìnbó yẹn a fẹ́ rí àárín nǹkan kan àwa náà ṣú òfò ló ṣe kan sókè ṣú ìbànújẹ́ bàtà ọ̀fọ̀ àna yẹn sókè á ní ṣú yìí kò pé méjì àwa mú ṣáínṣáín ni
shine yìí ni shine yìí ni kò sí nǹkan tí Lizzy Anjorin tó bá lọ sókè pé òun tà báyìí tẹ́ bá máa wò fíní ó máa fi shine balẹ̀ ayé ẹ̀jẹ̀ ni Lizzy Anjorin ó wá mú bàtà ó tún fi shine sí bàtà Lizzy ó tún fi shine decorate bàtà ṣé wọ́n ṣe pé ìwà shine ṣé wọ́n ṣe pé wọ́n ti fi shine ṣe èpè fún ẹ Lizzy ó wá mú gọ́ọ̀mù àti super glue ó tún lẹ síbi tó lẹ stone àti gíláàsì dé ó tún lẹ yẹn mọ́ bàtà àló ò ta nǹkan kan mo sọ sẹ́ Lizzy Anjorin ò ta nǹkan kan you are not selling anything ò ta nǹkan kan rárá gbogbo nǹkan tó kó sí ṣọ́ọ̀bù yẹn ó lè àwọn tó ti lọ fọmú rọ́ tó ti lọ fi ọmú rọ́ wọn kí àṣírí ẹ tó tú ó ti lọ fọmúrọ gbogbo ẹ ní káṣírí ẹ tó tú àwọn yẹn ló lọ wá ń kó jáde ló wá ń fi hàn àwọn èèyàn ní 2025 àwọn aṣọ tá yóò wọ̀ mọ́ àwọn aṣọ àwọn ìyá mi láti 1992 tí wọ́n wọ̀ mọ́ àní owó ti tán ní ọwọ́ ẹ wèrè ló kù níbi tí ìgbésí ayé wa bàjẹ́ tán láti tó fi owó fẹ́ láti tẹ́ wípé ìwọ ló fẹ́ láti ìwọ ó ṣe ìgbọ́kọ ó ṣe ìgbọ́kọ fún láti ibi tí ayé ẹ bá dẹ̀dé ó tún fi owó ẹmọ ibi tí yàn ti ń fi owó ara ẹ̀ ra ríǹgì síra ẹ̀ lọ́wọ́ rí ó wá lọ fi owó ara ẹ̀ ra ríǹgì bíi 8 ó wá kó yẹn ó wá máa tò yẹn sọ́wọ́ á wá mú àwọn bèbè di bébì àwọn ṣéènì báàgì á wá pè yẹn sọ́wọ́ yẹlẹyẹlẹ very local girl ó ti local jù mìíràn tó local tó ẹni gbogbo Nollywood yẹn mo láìkì bó ṣe lé ẹ tó lé ẹ dànù sígbó odò ṣíà ni mi ó wà lórí YouTube tẹ́ bá lọ sórí Esabod lórí YouTube ẹ máa rí bẹ́ẹ̀ it should be the most recent show orí YouTube ló máa wà kò sí dé orí Facebook tẹ́ bá lọ sórí page màmá lórí Esabod freedom fighter tẹ́ bá ti click ẹ máa ti rí link YouTube yẹn bẹ́ẹ̀ click ẹ máa gbé yẹn lọ sórí YouTube ibẹ̀ ni show yẹn wà kò sí lórí Facebook. Lizzy Anjorin ó rí ilé wọ̀ sí mọ́ ní gbogbo ìgbésí ayé ẹ ó tún wá di wípé Àbújá tó wà yẹn ó wá ń gbé wọn náà máa rí náà mo máa wò náà pé kí lọmọ ẹ̀ ń tà tó ń jẹ́ Sárátà kí ló tà tó yẹ gbadání àárọ̀ ọ̀sán alẹ́ lórí aṣọ ọ̀pá márùn-ún àṣẹnu ṣọ́ọ̀bù ló ń gbé ṣọlá pé Láti olórí burúkú Láti òun ló kó bá ẹ Láti ti fi ẹ́ lẹ̀ ó ti divorce yẹ ó wá fẹ́ fi ẹ́ ṣe ẹlẹ́yà kó tó kúrò pé ẹ̀yin ayé o kéré o inú ṣọ́ọ̀bù ni Lizzy Anjorin sùn sí o bàbá ń bàbá ó ti mọ tí yóò kọrin kése ọ̀mùtí gbàgbé ìṣẹ́ bàbá ó ti mú mọ́tò G-Wagon tó jẹ́ wípé gbogbo àlàáfíà mọ́tò yẹn ti lọ mọ́tò yẹn ti worn out gbogbo ẹ̀ ti worn out gbogbo ẹ̀ ti ń ṣe pàkàlà àwọn mọ́tò old version ó ti mú irin ó ti wa ìyẹn mú àyà láti Èkó ó wa irin ó wà mú àyà dé Àbújá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wákàtí lórí títì bílíọ̀nù àtọ́pẹ́ ọ̀lẹ́fò ta ló wà nínú first class nínú plane bí òun ṣe Láti ọkọ̀ bílíọ̀nìà ta ló ń mú pléènì tó wà nínú business class láti Èkó dé Ìbàdàn bí òun ṣe Láti wá sọra ẹ̀ di bus conductor àti bus driver ló wá ń wa mọ́tò yìí láti Èkó ọ̀bàbá ń bàbá ó yà lábẹ́ bíríìjì ní lọ́nà highway ó yà lọ ọtí àbòkí ó mọ tí yóò kọrin kése ní dé Àbújá Láti ó mọ tí yóò kọrin kése ní dé Àbújá nígbà tó wá mu ọtí yó tó ti mọ tí yó bí bẹ̀m̀bẹ́ ànábì tó ti mọ tí yó burúkú gbogbo ojú ti padé gbogbo black ojú yẹn ó sì lọ sọ́nà òkè kò gbọ́ nǹkan kan mọ́ gbogbo bó ṣe ń kọ́ṣọ́ọ̀nì ẹ̀ pé bàbá Láti ẹ má ì tí ì ṣì bẹ́ẹ̀ yẹn Láti ọkọ mi olórí burúkú Láti jígólò Láti olè Láti langraba ẹ má ì ṣì bẹ́ẹ̀ yẹn mo wà lórí láìfù ẹ má ì ṣì bẹ́ẹ̀ yẹn ṣàánú mi ẹ má jẹ́ káṣírí mi ó tú Láti níṣẹ́ ló ṣí ibi tó ń gbé Lizzy àṣẹ inú ṣọ́ọ̀bù ló múlẹ̀ sí tó ró nínú ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù ṣé ní tó ní ṣọ́ọ̀bù mọ̀ pé ó ti yọ yàrá sí ṣọ́ọ̀bù òun Lizzy ṣé ẹni tó rẹ́ǹtì ṣọ́ọ̀bù lọ́wọ́ ẹ̀ l'Àbújá ṣó mọ̀ wípé o ti yọ ìyàrá róbótó ìyàrá tó ró sínú ṣọ́ọ̀bù òun tó ti ń wọlé láàsùn
tó bá ti wá tajà tó ta ọjà fáwọn ẹbọra àtàwọn ohun inú igbó tán tó ta ọjà fún àwọn imaginary customer yẹn orúkọ ìkan náà ni orúkọ ìkan náà ni mrs olórí burúkú tó máa ń pè lórí show yìí náà ni mrs aṣèrè ẹ̀dá tó máa ń pè lórí show yìí náà ni mrs kinní kan ẹ máa wo kò ní customer kankan ó lè ṣùgbọ́n kọ́ pé James Boyd títí James Boyd ìyẹn ti ṣọ́kú àárí James Boyd mọ́ ó ti parọ̀ ó ti paradà James Boyd ti paradà sorúkọ mi ó ti wá mú mrs lórí burúkú tó máa pè lórí iṣẹ́ rẹ̀ pé màdàmú ẹ wá ra bàtà kò ní kọ́sítọ́mà ju kọ́sítọ́mà kan lọ gbogbo aṣọ Lizzy Anjorin one copy ni gbogbo aṣọ Lizzy Anjorin one copy ni kò pé méjì rí ìṣẹ̀dá kò jẹ́ pé ó ti fẹ́ẹ̀ tán àbí kó jẹ́ wípé ẹyọ kan ló kù àbí kó jẹ́ wípé ẹyọ kan ló wà kò ṣe jẹ́ ẹyọ kan lọ olórí burúkú onírọ́ ọmọ òfò olè ọ̀lẹ bọ́tà o kò wá ṣe ṣó torí ìgboro ti gbẹ bọ́tà kò wá ṣàlàyé fún wa ibi tí láti olórí burúkú ẹ wò ẹ má rí o tó máa fi wá ṣe ṣó ẹ má rí kí mo sọ fún yín Lizzy Anjorin tó máa fi wá ṣe ṣó fún wa ó máa make sure wípé gbogbo ibi tí láti ṣí yẹn ó máa ti clear gbogbo bẹ̀ gbogbo àwọn bẹ́ẹ̀dì gbogbo àwọn ẹni mọ́là tó tẹ́ síbẹ̀ gbogbo àwọn Ghana mosque tó fi kó ẹrù láti Èkó dé Àbújá á ti palẹ̀ ẹ̀ mọ́ á wá to àwọn léèsì ayé pé ó bá tò síbẹ̀ ó máa ní storage ni ẹ máa rí torí àtijọ́ yìí tí kò bọ́ta wá ṣe ṣó ó ń palẹ̀ mọ́ ọbẹ̀ yẹn ni láti onírọ́ láti tó yẹ wípé ọmọ ọlọ́mọ ó fẹ́ la fẹ̀gbẹ́ lélẹ̀ ni ó ti mọ tí yóò kọrin kése ó fẹ́ la fẹ̀gbẹ́ lélẹ̀ lórí ẹni ó ya aṣílẹ̀kùn yàrá mọ́ Lizzy Anjorin lórí ó ya Lizzy Anjorin ìṣẹ̀lẹ̀ yà ó lè analysis òfò lá máa ṣe Ìyábọ̀ Òjó kò rówó ra bàtà Ìyábọ̀ Òjó kò rówó ra léèsì ìgbàlódé ìwọ tí rówó ra léèsì ìgbàlódé kí ló ń kó sí kí ló ń wọ̀ Lizzy ìwọ tó rí owó ra léèsì ìgbàlódé ìwọ tí orówó ra aṣọ ìwọ tó rówó ra diamond lọmọ láti ilẹ̀ diamond àárí kankan tó polówó àárí ẹni kọsọmọ tó rà kankan lọ́wọ́ ẹ fúnra rẹ̀ náà ló ń wọ gbogbo ẹ àwọn gíláàsì tó máa tò sọ́run tó máa gbè ní diamond olùsí oníjúdìtì báàgì sọnù kò ní nǹkan mìíràn júdìtì lọ júdìtì yìí ni olùsìpàrọ̀ aṣọ ọ̀rọ̀ tó tún nà ẹ̀kí ẹ wèrè ọmọ òfò kò láṣọ rárá kò ní nǹkan kan gbogbo nǹkan ti bàjẹ́ fún Lizzy Anjorin kò ní mọ́tò ìgbàlódé tó máa fi ṣe ẹsẹ̀ rìn gbogbo ṣéènì tó kó sọ́wọ́ àti gbogbo àwọn aago Lizzy Anjorin ayé òwò aago ní strap mọ́ leather strap tó máa ń kó sọ́wọ́ yẹn Lizzy àwọn ẹgbẹ́ ẹ̀ tó ga nínú ayé wọ́n máa wọ Rolex ó ti yé àwọn Rolex àwọn AP àwọn aago gidi àwọn aago àwọn Cartier àwọn aago ìgbàlódé tẹ́ pé tó bá rí aago yẹn báyìí wàá mú aago rọ́bà wàá máa pààrọ̀ owó ẹ̀ síra wọn tó bá lọ yẹ́lò lẹ́nìí wàá lọ pọ́pù lọ́la wàá lọ rẹ́ẹ̀dì lọ́túnla ayé ẹ̀ ti bàjẹ́ owó ti kú wàsó ò ní nǹkan kan empty barrel you've got nothing ugly girl ò ní nǹkan kan a wá mú gbogbo ọ̀pọ̀lọpọ̀ fóòmù tẹ́ bá rí báyìí tẹ́ bá rí Lizzy Anjorin ní real life tẹ́ bá rí ní real life orí gómìẹ́ bí adìyẹ tójò ti pa bí ẹ mọ́ tójò ti pa mọ́ta ó sì rí gómìẹ́ gbogbo àǹfààní ara ẹ ti fà lọ òsì vitamin kankan ní gbogbo ara ẹ gbogbo àwọn ó ti wà very skinny ó sì rojọ́ gbogbo ẹnu ti papò gbogbo ẹnu ti kọ ó mọ lágbárí gbogbo eyín ti ṣẹ́gẹ̀dẹ̀ gbogbo eyín ti wọ́ tán ọpẹ́lọpẹ́ ahọ́n ló fi ń tì síwájú ọpẹ́lọpẹ́ ahọ́n ló fi ń ti eyín síwájú ayé eyín ti bàjẹ́ kò rí owó lọ sọ́dọ̀ dentist kó bá fi àwọn máṣíìnì kó bá fi gbogbo àwọn pláàkì tó wà lẹ́yìn ẹ̀ kó bá mú eyín ẹ̀ kó fi fọ́ tó bá dẹ̀ rówó lọ sọ́dọ̀ dentist ìwọ bí lọ́nà tó yẹ kó lọ sí Turkey àbí kó lọ síbi tó ti ń ṣe eyín kó lọ ṣe veneers sí gbogbo ẹnu gbogbo àwọn eyín olórí burúkú tó ti gbè mọ́ ẹ lẹ́nu tó ti dóògùn mọ́ ẹ lẹ́nu yẹn tó yẹ kó ní kó bẹ yọ gbogbo ẹ̀ dálẹ̀ kó replace ẹ̀ ṣé Ìyábọ̀ Òjó ló ba títì ẹ jẹ́ ṣé Ìyábọ̀ Òjó ló ba lé ayé ẹ jẹ́ bí kò má rówó túnra ṣe Ìyábọ̀ Òjó rí owó túnra ṣe tí yóò bá ní owó lọ́wọ́ tí yóò bá ní owó gidi tí cash tí raw cash bá wà nílẹ̀ ẹ máa rí tẹ bá rí Ìyábọ̀ Òjó yẹn she doesn't even need to do much ẹ máa wò pé eléyìí owó wà ní ọwọ́ ẹ̀ ó fi owó tó ní ó fi owó tó ti ṣiṣẹ́ fún ó fi tún ara ṣe
Ìyábọ̀ Òjó fi owó tún ara ṣe ó ṣe yín ẹni pé lọ pàrọ̀ ara báńdì òbò Lizzy Anjorin wọn náà lọ pàrọ̀ ara báńdì òbò tiẹ̀ náà Lizzy lọ pàrọ̀ ara báńdì òbò ẹ̀ kò yẹ kó fóòmù sí ìdí mọ́ fóòmù tó sì di ó tó gẹ́ Lizzy Anjorin pàrọ̀ ara báńdì òbò ẹ̀ ta ló ba tiẹ̀ jẹ́ tó bá dẹ̀ ní owó ni sọ fún wa kábẹ́sí GoFundMe àwọn wọ̀wọ́ kan abẹ́ dáwó sí àwọn wọ̀wọ́ elébi àwọn wọ̀wọ́ olè àwọn wọ̀wọ́ aṣẹ́wó àwọn wọ̀wọ́ tálákàmáníà àwọn olòṣì àwọn wèrè lọ́wọ́ tó kúrò ra lójú ara ẹ̀ bẹ́ẹ̀ yẹn òun náà ti ní tíìmù nìyẹn o àwọn tíìmù olòṣì àwọn tíìmù olórí burúkú tẹ́ pé Tọ́pẹ́ Àlàbí tó wá sí pátí lọ́jọ́ sí Tọ́pẹ́ Àlàbí tó débẹ̀ tí Tọ́pẹ́ Àlàbí fi régé àwọn wọ̀wọ́ imbecile àwọn wọ̀wọ́ tattered náà wá wọ àǹkárá náà wá dàbí ìwòrè lórí asínwín wọn wá dàbí olòṣì àwọn oníwàwọ sálúbàtà wọn wá rí rádaràdà wọn ríra wọn ra àwọn olòṣì tó kó rọra Zdog sórí wọn tiẹ̀ sórí kò lè jọ mí lójú fún ẹ iṣẹ́ lago ṣe kú olòṣì ọ̀lẹ Facebook make me dán kò níṣẹ́ lápá ọ̀lẹ àti ọkọ lórí burúkú tó gbé sẹ́gbẹ̀ ìyẹn ambassador Caro White èmi níbi tọkùnrin ti ń bóra adé ẹ̀gùn ti bóra títí ayé ẹ̀ ti bàjẹ́ Zdog olórí burúkú olè ní Zdog torí pé o fẹ́ wá fi Facebook jẹun ìwọ tó yẹ pé òun tọrọ owó Chinese ìwọ tó yẹ pé ebi ti pa ẹ́ fẹ́lẹ́fẹ́lẹ́ gbogbo òkú ẹ ti fẹ́lẹ́ gbogbo ara ẹ ti bàjẹ́ gbogbo ojú ẹ ti bàjẹ́ o lè ṣe ṣòkò má lo filter àti wọn lo filter orí pé tó bá lo filter gidi ó máa jẹ́ kójú ẹ ṣò black and white yìí ni black and white filter yìí ni ohun ẹ very disgusting a wá mú àwọn ìkóòdẹ àwọn fake jewelry ó wá fi yẹn kó gbogbo ẹnu ó fi yẹn pierce gbogbo imú ó fi yẹn pierce gbogbo ètè àwọn local àwọn ìbílẹ̀ jákujàku rádaràda Zdog tẹ́kí wọ́n ń bọ́ṣọ sí i lọ́rùn báyìí ni pass me àlòkù Zdog wọ́n ṣe wedding fún lọ́jọ́ sí Rosula ṣe wedding fún ẹ wedding ọ̀hún náà ó forí ṣọpọ́n ẹjọ́ nítorí Ọlọ́run mélòó ló fẹ́ ṣe wedding ní olórí burúkú tó ń ṣe yìí náà Zdog ṣe bó ṣe wedding kan lọ́jọ́ sí ọpẹ́lọpẹ́ Rosula èwo ló tún wáyé fún ẹ ṣe wedding wo ló tún fẹ́ ṣe nínú ibi tí wàtádé adéẹ̀gùn gbé ilé káńsù ilé ayé àtijọ́ ó wà ní Germany for the past òyìnbó ò jáde lẹ́nu ẹ èyí èdè Germany ò rí sọ èyí òyìnbó gidi ò rí sọ èyí iṣẹ́ ò ní full housewife ó máa wá kú sórí social media láti àárọ̀ títí di alẹ́ orí Facebook àti máa bá àtàrọ̀ tí ó kàn àti tí ó kàn bódípò gbé àwọn aṣọ Priscilla torí ṣó ẹ lójú ara ẹ bẹ́yẹn o match Priscilla ni o Zdog lójú ara ẹ o match Priscilla nìyẹn o gbogbo nǹkan tọ́mọ yẹn wọ̀ yẹn Lizzy Anjorin àti ìwọ Zdog àti ìyẹn olórí burúkú bá débi pé olóbò yamiyami ẹlẹ́kẹ̀ẹ́ làpálàpà gbogbo nǹkan tọ́mọ yẹn wọ̀ ní ọjọ́ yẹn ó máa rà yín padẹ ní nǹkan kan iṣẹ́ ti bá yín mulẹ̀ bí ẹ̀gbẹ́ ẹṣu Zdog ayé ẹ̀ ti bàjẹ́ Zdog ayé ẹ̀ ti bàjẹ́ pátí tó lọ lọ́jọ́ sí pátí Kanaat tó lọ lọ́jọ́ sí bó ṣe ń wọ́n hànràn nílé Kanaat rè wọ́n wà nǹkan tó máa kó sínú báàgì tó bá lọ pátí báyìí gbogbo oúnjẹ la máa kó sínú báàgì àti mọ́ra dání láti ilé ohun àtàdé adéẹ̀gùn wá ti kí ọ̀rá bọnú àpò Zdog àti adéẹ̀gùn tá bá lọ pátí báyìí gbogbo àwọn oúnjẹ àjẹkù gbogbo àwọn oúnjẹ táwọn èèyàn lè parí mọ́ náà máa palẹ̀ mọ́ inú báàgì yá òun làwọn máa fi ṣoúnjẹ alẹ́ ìṣẹ́ ti bá wọn múlẹ̀ bí ẹ̀gbẹ́ àwọn oníṣẹ́ àwọn tálákà àwọn olófo tó ń bínú ológun àwọn táyé wọn ti bàjẹ́ Zdog olórí burúkú olè ohun bí asín tílẹ̀kùn mú nírú very disgusting voice ó lọ gbọ́ voice yẹ ó lòṣì òṣèré náà títí náà kò yọ lára ẹ òrówó ra nǹkan kan gidi sára òrówó raṣọ sára òrówó tún ra ṣe
ayé ẹ ti bàjẹ́ orí burúkú ti lẹ́gi mú ẹ olòṣì Zidog ọmọ òfò ìránṣẹ́ Lizzy Anjorin ajá Lizzy wọ́n ti yẹ pé Lizzy Anjorin ó bá ẹ lórí Facebook yìí ni ó wá sọ̀rọ̀ ẹ̀dọ́mọ ọ̀dọ̀ lẹ́yìn Lizzy Anjorin ó wá ń báṣọ àlòkù pátá àlòkù kọ́mú àlòkù Lizzy Anjorin ọ̀run Zidog láti máa bá a. Adébímpé olòṣì nọ́ọ̀sì òfò ó ti wà ní UK for the past how many years ó wá fi Lizzy Anjorin ọmọ tó bí lọ́mọ torí gang fighting yìí náà lórí Esabod tí ò rí tí ẹ rò ó mọ́kọ Esabod yẹn ex husband Esabod ex ni mo pè o torí pé ó ṣàfẹ́ show ó mọ́kọ lọ́kọ odó ọ wá yẹ̀yẹ́ wọ́n ya kájá máì lórí Facebook wọ́n lépo bú ẹ̀ rún àgbàlagbà tó ń tọ̀ lé. Adébímpé wọ́n fi Guinness àti gbó wọ́n fi gba pátá ní díẹ̀. Adébímpé ibi tó ṣáà ti fàfẹ́ ní ọkọ tó fẹ́ ní boyfriend tó fẹ́ pa ọkọ bàbá Brown tó fẹ́ pa ọmọ Abẹ́dé ó fi owó ẹ̀ hard earned money yẹn ó fi ń ra tíkẹ́ẹ̀tì fún ọkùnrin wàá máa fi owó ààrẹ wàá máa fi fò from UK to Dublin from UK to Dublin wàá máa fi owó ààrẹ fò ayé ẹ̀ ti bàjẹ́ bí n pé olòṣì onímọ́tò 1978 nọ́ọ̀sì òfò ẹ wo bí tó ń gbé ẹ wo yàrá Bímpé ẹ wo yàrá Bímpé ẹ wo kọ́bọ̀dù Bímpé bí kọ́bọ̀dù ọmọ secondary school ó máa múra náà ó máa dàbí Humpty Dumpty ní ó máa dàbí ìwèrè ní òkè sanra ìsàlẹ̀ wá tínrín ọmú rere kètè ìdí rẹ̀ ó gbánú ni ó wá mú ẹ̀kẹ́ gbogbo orun orí ti fàjẹ tán alopecia àti báwèrè ìjà gbogbo ara Bímpé ti jáàmù àgbákò ọmọ ẹ̀ Lizzy Anjorin ti sẹ́ndì àgbákò kírìmù sí Adébímpé gbogbo kírìmù tí Lizzy Anjorin tó sẹ́ndì sí Adébímpé gbogbo Adébímpé báyìí àgbákò from head to toe ni ó ti fi gbogbo ẹ̀kẹ́ ṣe làpálàpá Adébímpé gbogbo làpálàpá ẹ̀kẹ́ kí ló máa ṣe sí báyìí àgbàlagbà tó ní làpálàpá ìdọ̀tí àti òórùn mo gbọ́ mo branch ní wọ́n nípè sí pátí wọn pátí là máa yọ ọ̀sẹ̀ tọ́ sí lọ wọ́n nípè sí pátí o ó máa mú aṣọ kaba òfò ẹ̀mí ló ń kaba á wá mú àwọn bàtà bá ń bú tó yẹ wípé kò yẹ kéèyàn máa wọ̀ sórí native á wá mú yẹn á kó sí ẹsẹ̀ á wá dé pátí á máa lọ máìkì gbàmọ́ lọ́wọ́ MC lọ́wọ́ ni á máa lọ máìkì gbàmọ́ MC lọ́wọ́ ni àtàwọn nǹkan tí wọ́n pè sí náà máa dá sí mọ̀sọ̀lọ́gbàlá gidi àfòmọ́ ó ti lẹ̀ mẹ́sàbọ̀ títí ó ti kọ̀m̀pìà rẹ̀ ó ti pè lọ́rẹ̀ẹ́ rí ó ti ṣe oríṣiríṣi nǹkan ẹ rí nígbà tó ní pé wọ́n fún ẹ́ fèsì ó wá sọra èdè enemy olòṣì Adébímpé kò rówó ra nǹkan kan ó tún ra washing machine Adébímpé ó ra washing machine tì ibi tí ilé ayé ẹ̀ tó polúkúrú muṣu dé tí ayé ẹ̀ bàjẹ́ dé ó bí ọmọ mẹ́ta bàbá mẹ́ta gbogbo àwọn tẹ́nàntì ẹ̀ ló ti bá sùn tán pátápátá bàbá arúgbó lílá ni ọmọ kékeré lílá ni kó má tí ìrókò ni ó máa jákó jẹ kiri ni ó máa jákó jẹ kiri ni ó máa jákó jẹ kiri ni waterworks olóbò gbígbé olóbò rìn àgbàlagbà tó ń squirty ó máa tọ̀ káàkiri ó máa tọ̀ káàkiri ni ó lò ṣe ọmọ àgbàlagbà tí ò dánú ó wá mú ọmọ tó yẹ pé ó lè bí lọ́mọ ó wá fìyẹn ṣe ọ̀gá ayé ẹ̀ ti bàjẹ́ Adébímpé jọ̀ọ́ kí ni Ìyábọ̀ Òjó ṣe fún ẹ Adébímpé aláṣọ kú nọ́ọ̀sì òfò nọ́ọ̀sì alábẹ́rẹ́ ikú kí ni Ìyábọ̀ Òjó ṣe fún ẹ tí Ìyábọ̀ Òjó bá ti ẹ̀ṣẹ̀ ẹ̀ nítorí pé òun gbèjà Lizzozo ìyẹn olè Èdùmọ̀tà ìyẹn ọ̀fọ́n tó jẹ́ pé inú ṣọ́ọ̀bù ló ń gbé bí èkúté kí ni Priscilla ṣe fún ẹ Bímpé kí ni Priscilla ṣe fún ẹ ó wá mú ọmọ ọlọ́mọ ó wá sọ di orogún ó máa bu bó ṣe ń búyà ló ń bú ọmọ ó tún máa bọ́ ọmọ sí Priscilla bí àlàyé ẹ̀ ti bàjẹ́ òòrọ̀ ọmọ gbẹjọ́ grandma òfò grandma àsọnù grandma òṣì grandma àwọn olè Lizzy Anjorin olè Zidog olè ó jí tọ́kí nínú ṣọ́ọ̀bù ní Germany ó jí tọ́kí ni olè gbogbo àwọn look at them fẹgbẹ́wọ̀ ìwọ́n tí ẹ kò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ títí ẹ because ìwọ ó wà very very inconsequential you are very very irrelevant you wanna be fẹgbẹ́wọ̀ you wanna belong Ọlọ́run fún ẹ ní second chance to life
tó yẹ kó o ti kú dànù ká ní pé Ọlọ́run ọgbọ́n máa ṣe òṣì tó ń ṣe ni ó yẹ kó o ti fi kánsà yẹn kó o ti fi mú ẹ̀mí ẹ lọ àmọ́ Ọlọ́run fún ẹ ní second chance to life ó wá ń lò ní ìlòkulò àtàwọn tí ó ṣẹ ṣé Ìyábọ̀ Òjó ṣẹ Fẹ̀gbẹ́wọ̀ ọmọ ọ̀dọ̀ bàmí Aláṣàbí house girl gbálẹ̀gbálẹ̀ ṣé Ìyábọ̀ Òjó ṣẹ ṣé Priscilla ṣẹ ẹ máa chat lójoojúmọ́ lẹ máa bọ́ àwọn méjèèjì láì ṣe pé wọ́n ṣẹ̀ òun lẹ ṣe ń ṣẹ̀sìn ẹ̀ ń ṣe ẹlẹ́yà ọ̀hún lórí burúkú wọn mú àwọn mámára wọn wá kó sábẹ́ Lizzy Anjorin wọ́n wá ń ṣẹrú àwọn ẹrú ayé ẹrú àgbàlagbà àwọn ọmọ tẹ́ ẹ tó bí lọ́mọ ẹ wá ń ṣẹrú ń bẹ̀ ṣọlá tó jẹ́ wípé kò ní happiness ọmọ tó bí òmùnú ẹ̀dùn kò ní nǹkan kan àmúyangàn nígbèésí ayé tó wá ó ti ṣiṣẹ́ postwoman ní ṣe máa pín méèlì káàkiri ní gbogbo Dublin kò rọ́wọ́ mú kò rí mọ́tò fi ṣe ẹsẹ̀ iyì Nàìjíríà tó lọ ṣèbó yẹ kó wà nínú first class ni kó o ṣòwò bí Màmí Aláṣàbí ṣe máa ń ṣòwò tó bá travel ààrí bó ṣe dé Nàìjíríà ọmọ ọlọ́mọ inú economy ló máa lọ hara ẹ̀ mọ́ bí ẹja koté àwọn olòṣì àwọn wèrè àwọn olórí burúkú gbogbo àwọn tẹ́ pé gbogbo ọpọlọ orí wọn ti dú dànù àwọn tí wọ́n ní láàkáyè àwọn tẹ́ pé gbogbo nǹkan tó tẹ́ kó máa múnú wọn dùn wọ́n ń bà wọ́n nínú jẹ́ ni Facebook ni wọ́n fi ń gbéra ayé wọn ti bàjẹ́ àti Lizzy Anjorin olórí burúkú ọmọ òfò àti Adébíyìnpé nọ́ọ̀sì òfò olóṣó oníkàbàbú olè yamiyami olóbò rírùn ó tọrọ wọ́ṣẹ́ mọ̀ nǹkan náà máa tọrọ atọrọ jẹ atọrọ mo níbi tó tọrọ dé òun tọrọ kó olóko bàbá Brown kó olóko lẹ ó lè Zdog gbogbo tó yẹ kó fi níláárí nígbèésí ayé ẹ gbogbo tó yẹ kó fi mú àtiwá àtàdí ẹgùn àtàwọn ọmọ bíi 1 dozen tẹ ẹ bí tó yẹ kẹ lọ fi gba proper ilé tó yẹ kẹ lọ gba house proper apartment tó ní ẹni tó bá bímọ púpọ̀ inú ilé ló yẹ kó máa gbé inú house ló yẹ kó máa gbé ìwọ àtàdí ẹgùn àtàwọn ọmọ bíi 16,000 tó bí ẹ wá hara yín jọ sínú ilé council inú ilé 2 bedroom ìwọ àtàdí ẹgùn ẹ máa mú kan àwọn ọmọ òfò tó bí náà àwọn ọmọ ẹ̀sìn àwọn ọmọ lórí burúkú tó bí wọn máa wá kúnra wọn jọ sínú yàrá kan àwọn ọmọ 6 nínú yàrá kan ebi ti pa yín kú Facebook kò fún ẹ ní nǹkan kan ó wá ń ṣẹrú Lizzy káàkiri wo ò bá fúláàgì mi sórí Zdog tó bá fúláàgì péjì mi kó fúláàgì mi títí mo máa ṣí péjì mi èmi ò wá tọrọ oúnjẹ ń bíbà ẹ ṣùgbọ́n ò bá fúláàgì mi dáadáa kó rìpọ́ọ̀tì tó bá rìpọ́ọ̀tì mi máa tún ṣí péjì mi àní ìhà yín ni Lizzy Anjorin máa kú sí ọwọ́ mi ni wèrè mẹ́sàn máa dákẹ́ sí Lizzy Anjorin sórí ibi ló máa kú sí mo sọ fún ẹ husband snatcher olè Lizzy donation ó ti wá fi style tọrọ owó lọ́jọ́ sí o ó ti fi style tọrọ owó lọ́jọ́ sí o tó ti pèsè àkáǹtì nígbà tí kò rí kò rí ṣíṣì nínú àkáǹtì ọmọ ọlọ́mọ ta ló máa fún wèrè lówó ṣèbó níbi lọ ní àníyẹ kí ló ń tọrọ owó fún ṣèbó níbi lọ ní àníyẹ kí ló ń tọrọ owó fún gbogbo àwọn bílíọ̀nù tó wà nínú àkáǹtì ẹ lọ tọwọ́ bọ̀ wọ́n kó lọ mọ owó jáde ń bẹ́ẹ̀ lọ́yọ̀ owó jáde nínú àwọn àkáǹtì ẹ̀ àwọn wannabe Lizzy Anjorin rí i pé ayé òun ti bàjẹ́ ìràwọ̀ òun ti kú ìràwọ̀ òun ti wọ́ mí she wants to be relevant by force ó wá fẹ́ kú sórí Facebook ó lọ ṣiṣẹ́ bórí Instagram ló wà tẹ́lẹ̀ ológo 32 odidi Nollywood ibi tí ayé ẹ bàjẹ́ dé sórí ibi Lizzy Anjorin ibi tó yẹ kó o ti mọ̀ pé ayé ẹ ti bàjẹ́ dé pé kò sí rẹ́mẹ́dì fún ẹ o máa wà lórí Facebook o máa tọ Instagram pẹ̀lú ẹ àwọn tó ń wọ̀ lórí Instagram wọ̀ ní 30 ó ní èrò tó pọ̀ lórí Instagram ló ní 37 viewers olórí burúkú ọmọ aṣòṣì máa mọ̀ ọmọ tó yẹ pé wọ́n ti cancel káàkiri gbogbo àgbáyé kò ní nǹkan kan gbogbo nǹkan tó ní pátápátá ni wọ́n ti gbà mọ́ lọ́wọ́ kò ní nǹkan kan láti gan ti fílẹ̀ ó lò ṣe ọmọ òfò ẹlẹ́sẹ̀ tí rin àfòmọ́ ó wọnú inbox ó wọnú DM Dayọ̀ Amusa lọ ìyẹn lè dànù ẹsẹ̀ ò balẹ̀ ó wá fẹ́ kú kí ló wá lọ inbox Dayọ̀ Amusa ṣèbó sọ pé kì í ṣọ̀rẹ́ ṣèbó ní pẹ̀sì ní the same category ṣèbó ní kébi lọ ní àníẹ́ ṣèbó sọ pé òkè ṣọmọ ní tíátà ṣèbó sọ pé lèmi gùn pẹ̀lú àwọn ọmọ ní tíátà ni àní kí ló wá dé nu inbox Dayọ̀ Amusa olóṣì kí ló wá débẹ̀ ọmọ òfò nígbà tó wá le tó le dànù tó le tẹ̀sẹ̀ ò balẹ̀
tẹ́sẹ̀ ò bá yẹ gbogbo bí wọ́n ti ń le àwọn tó fi ṣe àwọn tó fi ṣe kíní lórí péjì wọn gbogbo wọ́n yọ dànù ni pé Ọlọ́run má jẹ́ ká rí bí wọ́n yọ wèrè dànù ni ó wá lọ ń ṣe ọba àwọn wọ̀wọ̀ olójú kan lọ́ba nílò àwọn afọ́jú tó kó rọ́ra lójú ara ẹgbẹ́ ìyẹ̀wò náà ti kó àwọn ẹgbẹ́ jọ nìyẹn o a máa sọ àwọn members mi àwọn fans mi àwọn followers mi àwọn followers àwọn wo làwọn followers wèrè olórí burúkú tó ní àwọn wo ló ń fọ́lù olòṣì ọmọ aṣòṣì màmọ́ ẹ wojú àwọn mẹ́ńtọ̀ ẹ wojú mẹ́ńtọ̀ ẹ wà àwọn ẹrí gbogbo wọn àwọn olòṣì àwọn wèrè àwọn aṣòṣì màmọ́ àwọn táyé wọn ti ta sórí Facebook wọ́n wà lórí Facebook wọ́n rí kankan mú àwọn máa ṣàlẹ̀ jẹ káàkiri àwọn máa tọrọ jẹ káàkiri ní atọrọ jẹ ní gbogbo wọn bẹ́gibẹ́gi Àbíkẹ́ Jagaban ó tọrọ kú Àbíkẹ́ Jagaban ebi léńdé ni ebi san ní àtàrí wọ́rí Facebook ní lọ́wọ́ máa tọrọ káàkiri ojúmọ́ náà máa ṣe charity tó bàbá sẹ́pọ̀ òun ra school uniform òun ra table and chair àwọn ibi tó ra gbogbo ẹ̀ sí ibẹ̀ dà Àbíkẹ́ lẹ́yìn kó o jalè kó o mú nǹkan ní nǹkan kó o mú mọ́ títí ẹ kó o fi charity kó o fi ṣe camouflage ṣe rí gbogbo ìkanra tó ń ṣe mọ́ màmí Aláṣàbí gbogbo ìṣó tó ṣe lé nìyẹn owó ti kù wá sóní o tá máa fi di next week sí yẹn máa rí wọ́n máa pèsè àkáǹtì donation bẹ̀rẹ̀ àwọn olè àwọn elébi orí social media àwọn àgbàlagbà òpònú àwọn tí ó lẹ̀bi àwọn tí ó lára àwọn tí wọ́n mójú wọ́n mọ́ra àwọn tẹ́ pọ́pọ́ lórí wọn ti dàrú kọ́kọ́ lórí wọn ti sọnù no common sense wọ́n tiẹ̀ ṣebí yàn tiẹ̀ máa ní ìyẹn wọ́n tiẹ̀ wà kóra wọn ń jánu rárá wọ́n tiẹ̀ wà self-aware no self-awareness ìyá Àbíkẹ́ ó máa mẹ́nu sọ̀rọ̀ ẹ̀bẹ̀rẹ̀ nu gbìtàjú wẹlé bí ẹyẹ tó fẹ́ ṣàgìjẹ amúyẹn sọ̀rọ̀ síwájú a máa búyàn látàárọ̀ títí dalẹ́ ẹni parapara ní bí typewriter olòṣì ẹlẹ́nu gbígbẹ ẹ bó ṣe ugly àwa mú filter àfihàn kó ara ẹ máa rò pò fáìn ní very ugly looking bastard àwọn idiots gbogbo ẹ̀yin olòṣì Aláṣàbí wà nù ẹgbẹ́ yín ṣé Aláṣàbí wà nù ẹgbẹ́ yín gbogbo yín tẹ́ kóra yín jọ papọ̀ látòrí ọ̀gá yín ìyẹn ọba àwọn wọ̀wọ́ ìyẹn bọ́ọ̀sì àwọn olórí burúkú ìyẹn bọ́ọ̀sì àwọn olòṣì ìyẹn bọ́ọ̀sì àwọn adigunjalè ìyẹn bọ́ọ̀sì àwọn alọ́kólóhunkígbe ìyẹn bọ́ọ̀sì àwọn fake life Lizzy Anjorin láti orí Lizzy Anjorin dórí aláṣọ oko onínọ́ọ̀sì abẹ́rẹ́ tẹ́lẹ̀ pé gbogbo iṣẹ́ ọwọ́ ẹ̀ báyìí wọ́n ti gbaṣẹ́ mọ́ ọ lọ́wọ́ Facebook ló fẹ́ kú sí àwọn sóyè Facebook a máa sọ wóró wòtò gbogbo ọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ ní báramu a nurse for that matter ó wá ṣẹlẹ́yà lórí Facebook àwọn ẹbí yín dà ganan ṣe ẹlẹ́bí ó wà obvious pé ẹ ní ẹbí ẹ lẹ́bí ẹ lára Adébíyìnpé orí ẹ ti burú ọmọ tó bí lọ́mọ ìyẹn Priscilla ọmọ tó fi ṣe grandchild ó wá ń gbé ogun ti Priscilla ọmọ tí ò rí tí ẹ rò ọmọ tí ò mọ̀ ẹ rí lórí pé à ń gbèjà olè dùnmọ́ta ẹlẹ́sìn ni gbogbo yín ayé yín ti bàjẹ́. Anyway, ẹgbà ilé iná kẹ máa fi mú mi sí. It's going to be a very long weekend. Àbíkẹ́, mo máa lọ farabalẹ̀ wo ṣó ẹ̀ tó ní mi tí ìwò ṣó ẹ̀ dáadáa. Máa lọ farabalẹ̀ wo. Lizzy Anjorin tó bá fẹ́ ṣe orí burúkú tó bá fẹ́ ṣe ọ̀fọ̀ Facebook ti gbẹ o. Bọ́ọ̀dẹ o, kò lè bóde. Kò lè bóde. Alákọ̀rí tilẹ̀kùn mọ́rí kò lè bóde o. Kò lè bóde wọ bídà kó bóde ẹ wojú gbogbo ojú ti jáàmù àgbákò mọ́ lórí ojú àlà ó ti fi gbogbo owó tẹ kó fi rán àwọn ọmọ lọ sí school ó ti fi ra aṣọ white ó ti fi ra àwọn kọ́tìnì white ó ti fi rán gbáríyẹ white in the hopes wípé ó máa dolórí àmọ́ pàbó ló já sí
olórí burúkú adé bẹ́wàjì tó gbélé ẹ lórí adé ọ̀hún dà ó lòṣì wọ́n ti yọ wèrè kúrò nínú wọ́n ti yọ wèrè kúrò nínú kínní o ò ní kankan Àbíkẹ́ you are a nobody you have nothing páálí tó fi hàn wá yẹn jọba wa ṣí gbogbo páálí yẹn afẹ́rẹ́ orúkọ àwọn tó wà ń bẹ̀ olòṣì tí lọ já páálí ó ń páálí àwọn ọmọ ọlọ́mọ ó ti lọ yá àwọn kó fi sáré ṣe show I must to belong gìlágídí fagídí jayé fagídí ló gbà ní ayé yín ti bàjẹ́ mọ́ tilẹ̀ àwọn olòṣì gbogbo anyway èmi ń lọ torí mo ní nǹkan tí mo fẹ́ ṣe mi ò jọ yín mi wà kú sórí social media àmọ́ mo tún ń padà bọ̀ fún yín ẹ̀yin gba eléyìí náà kẹlẹ́ máa mú mi sí àwọn olòṣì gbogbo àwọn wèrè àwọn akúmàmójúdì àwọn táyé wọn ti bàjẹ́ àwọn tí wọ́n wà lójú kan náà stagnant human being wọ́n wà lójú kan náà ní bí ewé ojú omi bó ṣe ń lọ náà ń padà bó ṣe ń lọ náà ń padà Àbíkẹ́ bó ṣe fẹ́ máa ra mobile ló ń bọ́ lọ́wọ́ ẹ̀ bó ṣe fẹ́ ra mobile ló ń bọ́ lọ́wọ́ ẹ̀ o ò lè jọba ìyàwó ò lè jó lórí ọba Ọọ̀ni of Ifẹ̀ ò lè fẹ́ ẹ o máa ṣe side chick kú ni Àbíkẹ́ o máa ṣe side chick kú ni bó o ṣe kọ́ ti sí ẹ nìyẹn 6 footer bó o ṣe kọ́ ti sí ẹ nìyẹn pé ilé ayé tó fẹ́ wá gbé yìí o máa ṣe side chick ni o àwọn ọba aládé máa fẹ́ ìyàwó fẹ́ ìyàwó alálùbáríkà àwọn ìyàwó tó níṣẹ́ lọ́wọ́ àwọn beautiful gẹ́gẹ́ ojú wo tí jáàmù àgbákò àwọn tó pẹ́sẹ̀ wò tí kábò bí ẹsẹ̀ aká bí ti tiẹ̀ a máa fi wọ́n ṣe ìyàwó àmọ́ ìwọ side chick for life. ẹ̀yin tèmi mo ti ń lọ ẹ̀yin tẹ́ ti wà láàárọ̀ ẹ káàárọ̀ ẹ̀yin tẹ́ ti wà lálẹ́ kásùn rè o a tún máa ríra ó dàbọ̀ bye. Tọ́pẹ́ lẹ bá fẹ́ máa kó jáde fún yín lóríṣiríṣi kọ́lọ̀ Queen Tèmítọ́pẹ́ tó bá wá jẹ́ Lady K ẹlẹ́nu pẹlẹbẹ òun lẹ bá fẹ́ Lady K ẹlẹ́nu pẹlẹbẹ òun náà wà gbogbo jù sí mo kàn ra ṣàwọn sápù díẹ̀ wá sọ́dọ̀ mi bíbà mi mú Lady K ẹlẹ́nu pẹlẹbẹ wá mi ò mú wá bọ̀ tó bá yẹ pé tàṣàkẹ́ lẹ bá fẹ́ Àṣàkẹ́ gbogbo yín ṣàlẹ̀ mọ Àṣàkẹ́ TV onígèlè gangan pàkó ògbọ́sùtì orí ẹlẹ́gàn ló dàrú òun nìyí wájú lọ́wọ́ ẹ̀ parí sí ẹ ti rí báyìí ẹ̀yin tẹ́ bá láìkì gèlè Àṣàkẹ́ yẹn wá ra fìlà Àṣàkẹ́ òun lélẹ̀ ẹ̀yin tẹ́ bá láìkì àwọn fìlà Queen Mariam bí Queen Mariam ṣe máa ń wé gèlè wọn yẹn fìlà ilé bí wá gbé wá fún yín kẹ́ wá rà òun lélẹ̀ fìlà Queen Mariam ó wà ní kọ́lọ́kọ́lọ́ lóríṣiríṣi òun ló wà láwọn fáìfáì kọlọ̀ tó yẹ pé ó sẹ́ ẹ bó ṣe sí pléètì sí lára pléètì kún ara ẹ̀ ní tẹ́ bá wé tó báyìí tẹ́ bá dé tó tẹ́ bá ra set ẹ̀ báyìí ó máa fọ́ ẹ̀ bó ṣe máa yọ step by step rẹ̀ lórí yín same thing black yìí náà ó wà lóríṣiríṣi ẹ pè mí o ẹ wá bá mi rajà ojú òní tíyì àwọn fìlà tún sì kù lóríṣiríṣi gbogbo ẹ̀kọ́ ló wà bíbà yìí ó wà nínú lọ́hùn so gbogbo ẹ̀kọ́ ló wà bí mo kàn yọ àwọn kọ̀ọ̀kan wà ní pé kí wá fi hàn yín ṣe ti irú torí mi tún lélẹ̀ so ẹ̀yin tẹ́ bá dìdì fìlà ẹ pè mí ẹ̀yin mọ́ mi bẹ̀yìn dáàdì bẹ́ guess what àti láwọn ọjà tuntun gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn expression tẹ́ lè fi ṣe irú yín lọ́lọ́pọ̀ òjọ̀kan lóríṣiríṣi ẹ wò ó ti wọlé bíbà ẹ̀yin tẹ́ bá fẹ́ ra ọṣẹ ìwẹ̀ dúdú osùn ó wà ẹ̀yin tẹ́ bá fẹ́ ra ọṣẹ ìwẹ̀ túrà ó wà ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àbólíkí wà rọ́ọ̀bù wà gbogbo lòwò ní Lady K tẹ́ bá fẹ́ ra fix gan tẹ́ fẹ́ ra fix tó ta dáadáa tí kì í ṣe fix tó yẹ pé tẹ́ bá ti lò 2 to 3 days báyìí ó ti tán nìyẹn ti jù sígbó àwọn fix tó ta dáadáa tó gbá ski tó mú yes ó wà lọ́dọ̀ Lady K gbogbo lòwò lọ́mọ àbí ẹ̀yin wá fẹ́ ra àwọn correct fish gbogbo ẹ̀yin tẹ́ bá mi rẹ ẹja mi ẹ ṣe rí ẹja Thailand tí mo ní lọ́tẹ̀ yìí àwọn ẹja yẹn tóbi ó kọjá bẹ́ẹ̀ gbogbo kátọ́ọ̀nù yẹn báyìí ìlàlá ni kódà bó tuntun ti ọ̀dà because ó ti fẹ́ tán bó tuntun ti ọ̀dà abẹ́ ìgbọ́ ẹ̀jẹ̀ lọ mú wá kẹrí. Àwọn ẹja yẹn lómi ra 3 pack 2 pack àwọn ẹja yẹn tóbi ó tóbi ju the first
tí mo tà lọ ẹ̀wò mẹ́ta ló wà nínú láìlọ́ọ̀nù yìí o mẹ́ta ni ẹja yìí tóbi tẹnukọ́ tètè bọ̀lìkọ́ ó tóbi dáadáa eléyìí báyìí sì ẹja àrọ̀ mo ní tí mo páàkì ní 20 mo ní tí mo páàkì ní 10 eléyìí tẹ́ ẹ wò lọ́wọ́ mi 10 ló wà bẹ́ẹ̀ ẹ wo bó ṣe ń dún bí òkúta tẹ́lẹ̀ mọ́bi tó gbẹdé tó ṣe kíni tó sún dé bó ṣe wà yẹn ẹ ṣàrà wá omi tó gbóná ẹ dà sí ẹ rọra buyọ̀ sí ẹ filẹ̀ fún bí ìṣẹ́jú bíi mélòó kan ẹ rí bó ṣe máa wú ike tó tóbi ní kẹ́ fi sóòkì ẹ o ẹ má kọ̀dà sínú kékeré o ike tó tóbi dáadáa because ó máa wú wá tẹ̀wọ́n ara dà sọ́bẹ̀ ẹni ọ̀bẹ tó bá fẹ́ fi sè ẹja àrọ̀ ní bóde gẹ̀ẹ́sì lẹ́yìn fi dín ta ráìsì ó wà available now ó poroko ẹwọ ẹja ó poroko tẹ́ ẹ̀ wò yìí ẹyọ kan lélẹ̀ báyìí orí ẹyọ kan pẹ̀lú àwọn ibi ọrùn yẹn òun lélẹ̀ báyìí mo ní tí mo pack lẹ́yọ kan báyìí mo ló ní méjì èyí tẹ́ bá ti fẹ́ ẹpẹlẹdìkè mo dẹ̀ tún wá ní àwọn tó jẹ́ wípé odidi ẹja ó poroko yìí òun ni wọ́n gé láàrin kò rú rárá bó ṣe súra pìkìtì síbẹ̀ nìyẹn mo ní àwọn yẹn náà páàkì yẹn náà ó wà èyí tẹ́ bá ti fẹ́ ẹpẹlẹdìkè tó bá wá jẹ́ wípé èlùbọ́ ni ẹ pè mí tó bá jẹ́ pé epo pupa ẹ pè mí semo wheat pounded yam tapioca custard 3-in-1 ó wà custard 3-in-1 ó wà ògì ó wà rice flour ó wà fufu flour ó wà gbogbo oúnjẹ Africa ní Lady K ń tà gbogbo oúnjẹ Africa ni mò ń tà gbogbo àwọn nǹkan ìṣerú ní oríṣiríṣi gbogbo ẹ̀ náà ni mò ń tà àwọn wig lọ́lọ́kọ̀ òjọ̀kan gbogbo ẹ̀ ló wà bí báyìí ẹ wo àwọn expression tẹ́ lè fi ṣe braid yẹ́nì braid tẹ́ bá fẹ́ ṣe òun ní gbogbo ẹ̀ ni mo ní bí báyìí ẹ̀yin mọ́ mi rẹ̀ yín dájú mi mo tún láwọn míì náà o yàtọ̀ sí méjì tí mo fi wọ̀nyí wọ́n wà lóríṣiríṣi ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn nǹkan tẹ́ fẹ́ fi ṣe irun ẹ bá mi rà láti Canada bí báyìí bàbá yín sẹ́ǹdì ẹ̀ sí anywhere tẹ́ bá máa sẹ́ǹdì ẹ̀ sí anywhere tẹ́ bá wà ẹ ọ̀dà ìwò àwọn kan mo tún tò sókè bẹ́ẹ̀ yẹn náà àwọn kan mo tò sísàlẹ̀ bẹ́ẹ̀ yẹn jẹ́ fi wọ́n tún wọ̀nyí àwọn kan ṣerun lóríṣiríṣi ni mo ní yàtọ̀ sí àwọn ilé ìgbọ̀n mo tún láwọn another side àwọn nǹkan tẹ́lẹ̀ fi ṣerun lóríṣiríṣi lọ́lọ́kan òjọ̀kan gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ Lady K òun ní gbogbo lòwò ní Lady K ẹ pè mí kẹ́ wá rajà tó bá wá jẹ́ wípé àwọn aṣọ ọkùnrin náà ni ó wà aṣọ obìnrin ó wà gbogbo ẹ̀ ni mo ní bíbà ẹ wo àwọn wíìgì wa ẹ jẹ́ ká lọ síbẹ̀ báwo mo ṣe máa ṣe náà kí wá lọ fi wig store wa hàn yìí kẹ́ wo bí wíìgì bó ṣe lọ bí mo ṣe sí wig lóríṣiríṣi jewelry store wa náà wà jewelry store wa kàn ti run out of ọjà jewelries but a ṣì ní jewelries àwọn jewelries dẹ̀ tún ṣe kíni ó tún bọ̀ lọ́nà ju àwọn jewelries tó ti wà lọ́nà àwọn earring chain gbogbo ẹ̀ lóríṣiríṣi set ó wà èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè Lady K ìfẹ́ olúwa tó bá wá tún wá jẹ́ díjà lẹ bá fẹ́ ó kọ́ ẹ pé díjà mi ò wíṣì kí n sẹ́ẹ̀dì ẹ̀ sí ẹ̀yin tẹ́ bá wà out of Canada òun ní díjà ti wà òun nìyí this is díjà 750 mils lélẹ̀ 750 mils òun ní díjà ilé so díjà náà wà ìdí tí mo yẹ sọ pé mi ò wish kí n sẹ́ẹ̀dì ẹ̀ lọ sí Amẹ́ríkà ni wípé ìgbà tí mi ò tí máa ta táwọn èèyàn máa yọ mí lẹ́nu Lady K yìí lè máa ta díjà wọ́n fẹ́ ra díjà mo wá wò pókè nǹkan tí bá máa tà fún yàn mo gbọ́dọ̀ ọkọ̀ wo bó ṣe rí mo wá pe èèyàn kan l'Amẹ́ríkà pé mo fẹ́ ra díjà ẹni èèyàn mọ̀ pé mi ni o ẹni yẹn wá sọ fún mi pé Canada mo wà mo ní ẹni yẹn wá ní wọn ò ní jẹ́ kó kọjá ní bọ́dà pé wọ́n ní lẹ́ni yẹn náà sọ pé wọ́n máa ń ṣìṣẹ́ ṣẹlẹ̀ mọ́ pé nǹkan tí wọ́n bá ti gbọ́ kí wọ́n má ṣàfojúdi ìdí tí mi ò ṣe lè fi gbogbo ẹnu promise pé mo lè send ẹ̀ sí Amẹ́ríkà nìyẹn the only thing tí mo kàn lè ṣe mo lè risk ẹyọ kan wò tí bá rí ọ̀kan tó bá fẹ́ ra l'Amẹ́ríkà mo lè send ẹ̀ tó bá wá ṣìṣẹ́ àjọṣe ní 50-50 tó bá ṣìṣẹ́
àjọ ṣe ní 50-50 tí wọ́n bá wá seize ẹ̀ á jẹ́ pé ló wàhálà nìyẹn. Irú lọ́fíńdà sí tó máa sọ pé wọ́n lè send sí Amẹ́ríkà èmi send ẹ̀. Àwọn tó ra pọ̀nmọ́ Ìjẹ̀bú lọ́wọ́ mi l'Amẹ́ríkà ló wà jù. Ó yà wọ́n lẹ́nu bí pọ̀nmọ́ yẹn ṣe débẹ̀. Ẹni tó yẹ kó ti ra opportunity kó ti ra púpọ̀ wọ́n ra 1 pack 10 ẹni mo kó sínú pack. Later lọ́wọ́ jẹ́wọ́ fún mi pé àwọn wo bí àwọn máa jẹ́ kó dọ́dọ̀ àwọn ni. Wọ́n wá láwọn fẹ́ rà sí mo ní pọ̀nmọ́ ti tán. Kò sí pọ̀nmọ́ Ìjẹ̀bú mọ́. Ó ní àwọn dé ní káwọn wo ni o bó jẹ́ pé wọ́n máa ń seize ẹ̀ wọ́n máa ń ṣe làwọn ṣe try 1 pack wo mo ló ti tán. So èèyàn tó bá fẹ́ rà ẹ jẹ́ ká jọ risk ẹ̀ wò but mo ní believe kó máa débẹ̀ because ó yí tó máa ní àwọn lè gbà kán gbọ́lé láti another country èmi sẹ̀dí ó dẹ̀ débẹ̀ lọ́fíńdà mo sẹ̀dí ẹ̀ kò sí ẹ̀ sí stay country náà kò tí ẹ̀ sí tí mi ti sẹ̀dí ẹ̀ sí so mi sure eléyìí but tá bá ti rẹ́ni tí mo lè try ẹ̀ pẹ̀lú wọn once tí bá ti wá lè send ẹ̀ sí Amẹ́ríkà máa máa jẹ́ kí gbogbo ẹ̀yin mọ́mì mi dáàdì mi tẹ̀wà l'Amẹ́ríkà mọ̀ ṣẹ́rí díjà ìgbogbo níṣe ló máa flush gbogbo system yìí ó da gan gbogbo ẹ̀yin tẹ́ bá ṣọ́ra gan ẹ try láti máa mu díjà ẹ máa lose weight ẹ̀yin tẹ́ bá ṣọ́ra ẹ máa mu díjà ẹ máa lose weight so bó ṣe jẹ́ nìyẹn mo dẹ̀ tún ní àwọn so many things mélòó mo fẹ́ kà lẹ̀ bákan náà ẹ̀yin tẹ́ bá fẹ́ ra pakuru mọ́kódó dáadáa iléeṣẹ́ TN Natural Bar ó wà àsìkò yìí mo máa ń sọ fún yín wípé tó bá jẹ́ ìyàwó lálọ́dún yìí lẹ rí ẹ̀dọ́ bó bá jẹ́ secretary yìí níbi iṣẹ́ ẹ̀dọ́ ẹni obìnrin tẹ́ bá rí dídólòbò ẹ wá ra àgúnmu manpower tó máa jẹ́ kẹ́ lè perform dáadáa àgúnmu diabetes ò dáa ó jẹ́ àìsàn tó máa ń jágùn gbogbo ẹ̀yin tẹ́ bá nílò oògùn diabetes ó wà available sí oògùn jẹ̀díjẹ̀dí ó wà available sí èyí tẹ́ bá ti fẹ́ ẹ tètè pè mí kí n lè tètè bá yín send díẹ̀ ká tó súnmọ́ àsìkò ọdún tọ́dún bá ti súnmọ́ ọjà ò kí ń tètè deliver ó máa ń pẹ́ lójú ọ̀nà so bó ṣe jẹ́ nìyẹn gbogbo ẹ̀yin dáàdì mi tẹ́ ṣọ́ra tẹ́ dẹ̀ fẹ́ lo native ẹ pè mí ẹ̀yin dáàdì mi tẹ́ ga tẹ́ dẹ̀ fẹ́ lo native ẹ pè mí àdìrẹ tó gbáski àwọn àdìrẹ tó mú yes àwọn àdìrẹ tó yẹ kó tẹ́ bá wọ̀ bá wọn mọ̀ pé yes ọmọkùnrin lélẹ́yìí èèyàn lélẹ́yìí ṣá mo ní wọ́n bíbà ó wà bákan náà ẹ̀yin mọ́mì mi náà tí ẹ fẹ́ lo aṣọ tó dáa mo sọ fún yín pé mo ti kó àwọn ọjà tuntun wọlé àwọn aṣọ tuntun ó ti wọlé bíbà ẹ̀yin náà ẹ pè mí àwọn tó gèlè kò gbẹ́yìn èwe ló tún kù tá àti polówó epo pupa kò sí irú mọ́ but irú ti wà lójú ọ̀nà again kí ló tún kù ẹ̀gúsí ti dé ẹ̀gúsí ti wà èyí tẹ́ bá fẹ́ ra ẹ̀gúsí is available now kí ló tún kù títí polówó kí la tún tà ní ṣọ́ọ̀bù yẹn ẹ̀yin tẹ́ fẹ́ rọṣẹ àánú ọṣẹ ìṣẹ́gun ọṣẹ arọ́bí course breaker cleanser àwọn ọṣẹ tẹ́kọ̀ lè máa lò lẹ́kọ̀ọ̀kan ọwọ́ ṣẹ gbogbo ní ṣe ajẹ́bíidán tó kàn fáàmù gidi gbogbo ẹ̀ ló wà available lọ́dọ̀ Lady K àwọn iṣẹ́ tó mú yes ó wà lọ́dọ̀ Lady K àgbà tó lómi nínú kò kí n pariwo gbogbo èyí tẹ́ nídìí àwọn nǹkan àjò ìfẹ́ ni anyone ni ẹ pé Lady K Ìfẹ́ Olúwaṣò the baby of Odùduwà nation gbogbo ẹ̀ lẹ́ máa rí gbogbo àlákàlà yẹn ó máa dópin gbogbo àmúbọ̀ yẹn máa dópin gbogbo ogun tó ń dìde sí yín from nowhere ó máa dópin gbogbo kọ́ máa bínú yín kọ́ máa kórìíra yín gbogbo ẹ̀ máa ṣe kí ni ó máa dópin ní ọlá ẹni tó dá ayé àti ọ̀run òun ọmọ oníṣẹ́ fàyàtì ọba tó pè mí gbogbo ẹ̀ máa dópin so gbogbo ẹ̀ ní iṣẹ́ tí ẹ bá fẹ́ fún spiritual something ó wà available lọ́dọ̀ Lady K Ìfẹ́ Olúwaṣò èwo ló tún kù tá àti polówó gbogbo lòwò kí ló tún kù bẹ́ẹ̀ ẹ̀fọ́ ó wà ewédú ó wà kí ló tún kù ráìsì ọ̀fadà ti tán oníwọ́lọ́ gbọ́ ẹ̀yin tẹ́ra ọ̀fadà ẹ̀dẹ̀ má bínú ẹ̀yin tẹ́ ìrírí àmúfẹ́lẹ́dùmarè bẹ̀ yìí ẹ jọ̀ọ́ lágbára Ọlọ́run tí ọjà wa bá dé ní ọdún yìí ọjà kọ̀ǹténà wa tó bá dé lọ́dún yìí ẹ máa rí ráìsì ọ̀fadà lọ́dún yìí tí ó bá dẹ̀ dé lọ́dún yìí tó bá jẹ́ next year náà ní ráìsì ọ̀fadà wà nù ẹ̀ máa rí ráìsì ọ̀fadà a ní ọjà sórí omi kì í ṣe odidi kọ̀ǹténà ọ̀kẹ́ má lọ bí Lady K ti gbé odidi kọ̀ǹténà Ọlọ́run máa ṣe bíbẹ̀ no mo kàn fi kọ̀ǹténà ship ẹ̀ ní just ọjà díẹ̀ náà ni
ọjà títí ní báyìí náà ni so mo kàn lo kọ̀ǹténà ni owó gbígbé plane ó ti máa pọ̀ jù bí mo ṣe lo kọ̀ǹténà so bó ṣe jẹ́ nìyẹn èwo ló tún kù tá a tún máa polówó o kí ló tún kù scarf wà turban wà tomatoes wà maggi no chicken ó wà gbogbo anything food from Africa ẹ̀pẹ̀lẹ̀ dk ó wà available ṣẹ̀dẹ̀ wá láwọn èlùbọ́ mi wàláì ó ti tán lọ èlùbọ́ ṣu èlùbọ́ gẹ̀dẹ̀ ó ti tán lọ àwọn tó bá fast àwọn ló máa tún ríra nínú wọ̀nba díẹ̀ tó kù gbogbo ẹ̀yin tẹ̀lé bá mi rà yín náà lè jẹ́rìí sí pé yes èlùbọ́ iṣu gidi Lady K ta èlùbọ́ gẹ̀dẹ̀ gidi ni mò ń tà mi ò miss wọn àtọ́ mi ò miss ẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn èwo ló tún kù tá àti polówó oyin original ó wà èyí tá a bá dẹ̀ tún wọ́n tí a máa polówó jọ bí ẹ bá mi subscribe ẹ bá mi share ètò mi ní wáyé tì í rẹ o